Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé Abore ní kábíyèsí àrólé Oòduà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ gẹ́gẹ́ bí àwọn ará Ọ̀yọ́, àwọn ọmọ ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ? Kí ni ìtàn sọ? Kí ni ìtàn wí nípa kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ gan? Ìtàn wo lọ́rọ̀ mọ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀? Báwo ni Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ gan ṣe ń jẹ́ Ọọ̀ni? Ṣé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ náà ni orúkọ oyè ọba ìlú Ilé Ifẹ̀? Tó bá jẹ́ bẹ́ẹ̀, bóò ni Ọọ̀ni gangan bóò ló ṣe jẹyọ? Tí kì í bá wá ṣe bẹ́ẹ̀, orúkọ oyè wo ni wọ́n ń jẹ? Orúkọ oyè wo ni ọba ìlú Ilé Ifẹ̀ láti gbà wáṣẹ̀, láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Ilé Ifẹ̀ kelòó gan la wà yìí? Àwọn ìbéèrè yìí oní ń tawọ́ tasẹ̀ nínú mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ sọ̀rọ̀ ni wọn fẹ́ sọ wúlẹ̀wúlẹ̀ ìtàn tọ́rọ̀ mọ́ Ilé Ifẹ̀, tọ́rọ̀ mọ́ Ọọ̀ni tó jẹ́ orúkọ oyè ọba Ilé Ifẹ̀. Ṣùgbọ́n síbẹ̀, ará àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀, ètò a fẹ́ gbọ́ yìí tí mo fẹ́ mú wá fún yín yìí, mi ò sọ wípé òun náà ni òpin ìtàn yẹn. Tẹ́yìn náà bá wá rí ohun tó yàtọ̀ sí eléyìí tí mo fẹ́ mú wá fún yín yìí, kò burú kò bàjẹ́ tí ẹ bá lè fi èrò àti òye tí yín náà ṣọwọ́ sí wa. Tàbí ìwádìí tẹ́yìn náà bá ṣe, kẹ́ jẹ́ ká gbọ́, kẹ́ jẹ́ ká mọ̀. Kí n má bàa lọ́wọ́ ná, ẹ jẹ́ kí n mú fọ́nrán ọ́díò tí ẹni yìí tó fi ṣọwọ́ sí mi gẹ́gẹ́ bí ohun tó mọ̀ bí Ọọ̀ni ṣe jẹ́ Ọọ̀ni gan àti ìtumọ̀ Ọọ̀ni gangan. Ẹ jẹ́ mú wá fún yín ká jọ gbọ́. Èyí ni ó fi ìdáhùn sí ìbéèrè tí mo béèrè, tí mo fi ṣe àkọlé fídíò yìí pé ṣé lóòótọ́ ni pé Abore ni Ọọ̀ni Ilé Ifẹ̀, Oonirisa? Kí n má bàa lọ́wọ́ ná, ẹ jẹ́ mú wá fún yín ká jọ wò, ká jọ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ wípé Abore ni Ọọ̀ni, ọmọ Olùwọ̀ ni. Wọ́n fẹ́ fi ìyá rẹ̀ rúbọ ni wọ́n bá oyún nínú ẹ̀. Nígbà tó ń ṣe bá oyún nínú ẹ̀, Oòduà wá sọ wípé rárá o, ẹ má fi arábìnrin tó ti ní ọlẹ̀ nínú rúbọ o. So ọmọ tí wọ́n wá fi bí òun ni Ọọ̀ni. Nítorí ìdí èyí, Abore ni Ọọ̀ni. Mo kọ́kọ́ kí gbogbo àwọn èèyàn tí wọ́n ronú gba afábẹ̀yẹn lọ pé wọ́n kú iṣẹ́ o, ṣùgbọ́n kì í ṣiṣẹ́ ọpọlọ náà ṣe o, iṣẹ́ jìbìtì ni wọ́n ṣe. Kò mọ́pọlọ wá. Màá sì ṣàlàyé ọ̀nà tí ó fi mọ́pọlọ wá. Tí n bá wá ṣàlàyé tán, ẹni tó bá ní nǹkan tó takò kó tún wá fìdí ẹ̀ múlẹ̀ padà pé nǹkan tẹ́ sọ yìí o, kò máa correct o, kò máa bójúmu o. Lákọ̀ọ́kọ́, gbogbo wa la mọ̀ pé ìlú ìṣẹ̀ǹbáyé tí ọjọ́ ti lọ lórí rẹ̀ ní Ilé Ifẹ̀. Tábà ní ká máa sọ̀rọ̀ nípa ọjọ́ orí Ilé Ifẹ̀, ẹ má ti ẹ̀já sọ̀rọ̀ ọjọ́ orí Ifẹ̀ Oòdáyé. Ká sọ díẹ̀ nípa ti Oyèlágbo. Ifẹ̀ Oyèlágbo yìí ní Ifẹ̀ Akànlúbẹbẹ náà. Ó kàn jẹ́ wípé ìyàtọ̀ kékeré tó wà ní wípé lẹ́yìn ìgbà tí wọ́n yí inú àgbò tán, wọ́n bẹ̀rẹ̀ sí wá ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ń rí láti ọ̀nà tó jìn. Ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ń rí láti ọ̀nà tó jìn for hundreds of years tí wọ́n wọ́ndà káàkiri títí ni wọ́n fi dé ibi tí òṣùpá ìjíó wà. Òṣùpá ìjíó ó máa ń tan ìmọ́lẹ̀ láti bí aago 4 nídàjí. Òun ló máa ń jí àwọn èèyàn sáyé
ìdí nìyí tá a fi ń sọ pé Ilé Ifẹ̀ níbi tí ojúmọ́ ti ń mọ́ wá. Òṣùpá yìí ni wọ́n trace débẹ̀. Òṣùpá yìí náà gangan ìjì oyè gangan náà ni wọ́n fi ọjà Ìjìgbò mẹ́kùn sí nígbà tí Ifẹ̀ gbòòrò. À ń pè bàbá kan ní Herodotus, Greek historian ni, ọ̀jọ̀gbọ́n ni. Ní nǹkan bíi 500 BC, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún ká tó bí Jésù. Ẹ sì máa pé ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn tí Jésù ti lọ́lá tó gbé ànábì Muhammad. Ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ Ilé Ifẹ̀ kì í ṣe ọ̀rọ̀ Ifẹ̀ tá ti wà lọ́wọ́lọ́wọ́ yìí, because àwọn kan sọ pé ẹ̀yin Ifẹ̀ tó sí ní ọtí parun. Ifẹ̀ ilé tá wà lọ́wọ́lọ́wọ́ yìí is between 4,500 to 6,000 years of age. There are archaeological evidences. Herodotus yìí ní nǹkan bíi 450 to 500 AD. BC rather, 450 to 500 BC before Christ. Ó ṣàlàyé nínú findings ẹ̀ wípé aládé kan bẹ nínú interior inú aginjù igbó kìjikìji tó ní kingdom tó gbòòrò tó gbalẹ̀ lọ. Ní gbogbo Áfíríkà nígbà yẹn only 5 empires ló wà. Ti Mensa Musa wà, Egypt wà, Ifẹ̀ ló next sí Mensa Musa. Catalan Atlas táwọn Arabia tí wọ́n fi máa ń describe, tí wọ́n ya Atlas fi máa ń ṣàlàyé máàpù, ó gbé kèsì ọ̀gẹ̀nẹ̀ núfẹ̀, ọ̀gẹ̀nẹ̀ núhẹ̀, ọ̀họ̀nẹ̀ Ifẹ̀ bó ṣe gbé jáde nìyẹn. Torí pé èdè ọ̀rọ̀ tá à ń pè ní Ọọ̀ni lónìí kì í ṣe Ọọ̀ni yẹn gangan ní pronunciation láti pìlẹ̀ ẹsẹ̀ wá. Ìdí nìyí tí mo ṣe ń ṣe àtúpalẹ̀ ìtumọ̀ Ọọ̀ni. So Ọọ̀ni ò bẹ̀rẹ̀ pẹ̀lú Odùduwà. Ọọ̀ni ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú Odùduwà tàbí pẹ̀lú Ọ̀rànmíyàn láyé. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìṣèjọba aládé nílé Ifẹ̀, Ọ̀rúnfìn, Ọ̀ṣìnmọ̀lẹ̀, Òrìṣánọ́bùn, Oonirisa ní aládé àkọ́kọ́ nílé Ifẹ̀. Ọ̀rúnfìn, Ọ̀ṣìnmọ̀lẹ̀, Òrìṣánọ́bùn, Oonirisa. So title Ooni, O-G-H-O-N-I. Òun ni kì í ṣe Ọọ̀ni O-O-N-I tá à ń pè lónìí. Ooni. Ifẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ọọ̀ni. Even sábà wo pronunciation yẹn dáadáa, O-G-H-O, that is Ọgọ, N-N-E, Ọgọnẹ, Ọwọ̀ni means the most revered, the most respected. Any ọ̀wọ̀ tá a lè pè ní ọ̀wọ̀, respect tàbí reference lónìí ó ní túmọ̀ Ọ̀ọ̀ni, ẹni Ọ̀ọ̀ni, the most respected, tí a lè pè ní His Excellency lójútùmọ̀lẹ́ ni. So the word Ọ̀ọ̀ni is not a title, is an appellation of honor. Nígbà tí ẹni tó sì wá kọ́kọ́ jẹ́ aládé yẹn tó máa jẹ́ àwọn ìran àwọn sẹ́rí àwọn Ọbàtálá o, Ògún o, Igbá o, àwọn ìran wọn, òrìṣà làwọn kan, àwọn kan jẹ́ ènìyàn, àwọn irúnmọlẹ̀ ọ̀tọ̀, àwọn èèyàn tí irúnmọlẹ̀ ṣẹ̀ ni wọ́n ń bá àwọn òrìṣà yẹn náà dórúkọ. Ẹni tó ṣẹ̀ wá láti ọ̀dọ̀ Ọbàtálá tó jẹ́ irúnmọlẹ̀, òun náà ń jẹ́ Ọbàtálá gẹ́gẹ́ bí ènìyàn. Ọ̀tọ̀ ní irúnmọlẹ̀ Ọbàtálá, ọ̀tọ̀ ní irúnmọlẹ̀ ènìyàn, ọ̀tọ̀ ní irúnmọlẹ̀ Odùduwà tẹ̀wọ̀nrọ̀, ọ̀tọ̀ ní ènìyàn tó ń jẹ́ Odùduwà àwẹ̀ rírí jágún.
bọ̀ ìlà wọn ni wọ́n ti ń bá àwọn bàbá wọn jórúkọ. Ọ̀sìn ìmọ̀lẹ̀ Ògún tó lànà látòkò èjì kan ìlúrun wá sóko èjì kan, láti ìlúrun torí àgbèdè méjì ọ̀run àtayé ni wọ́n wà, àti ìlúrun ni wọ́n ti wá sí oko èjì kan tó jẹ́ wípé bí ìdí kúrúkúrú ló gba gbogbo ojú ọjọ́, wọn kì í lajú ríra wọn. Wá sí wàrà, láti ilé wàrà ni wọ́n ti wá dísáì pé àwọn máa bẹ̀rẹ̀ sí ètò ìlú. Àwọn èèyàn ti ń pọ̀. So Ọ̀ṣìn ìmọ̀lẹ̀ òrìṣà lọ́bùn Ọ̀rúnfìn òun ni first aládé. Ṣùgbọ́n o àwọn ìlú wọ́n wà káàkiri ní ìlú wọn, ó ti ń ṣe community. Ó jìnnà síra díẹ̀díẹ̀ sí àwọn ìlú náà tán wà. So Ọ̀rúnfìn yìí ìtumọ̀ ọ̀bùn lédè Ifẹ̀ ìpilẹ̀ṣẹ̀ ní ọjà là ń pè ní ọ̀bùn. Gbogbo àwọn ọba tó wà ní ilẹ̀ Kóòtù Òjíire àwọn náà la máa ń pè ní ọlọ́jà, àwọn ni wọ́n ní ọjà. Ìdí nìyẹn tó jẹ́ pé tán bá fẹ́ dá ọjà sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wa kì í jìnnà sáàfin, iwájú ààfin ni wọ́n máa ń gbé ọjà sí. Kò sí nǹkan tó ń jẹ́ ààfin lálẹ́ Ifẹ̀ níbẹ̀rẹ̀. Ọ̀fin ni seat of power, ibùjókòó agbára, ibùjókòó tí àpèrè wà, ibi tá a ṣe agbára sí, seat of power tó dàbí Aso Rock lónìí là ń pè ní ọ̀fin. So olú, àwọn olú wà káàkiri, olú àti ìlú the same thing náà ni. Tá a bá ń pè yàn ní olú ọmọ, ẹni tó yọ orí sókè jùlọ là ń pè ní olú. So olú, àwọn ìlú wọn wà káàkiri, ṣùgbọ́n ìkan nínú wọn jẹ́ olú tó wà ní ọ̀fin, òun là ń pè ní Ọlọ́fin. Olú ọ̀fin ló ń jẹ́ Ọlọ́fin. Ọlọ́fin yẹn ni táìtù àkọ́kọ́ tí àkọ́kọ́ lò Ilé Ifẹ̀, Ọlọ́fin. ẹ tí ì gbọ́ nǹkan kan o, kí ni mo pè é, ẹ tí ì gbọ́ nǹkan kan nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí bàbá yìí tó bá mi sọ tí mo mú wá fún yín. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n délé iṣẹ́ S2 Ultimate Herbal International tí wọ́n ń ṣe alátìlẹyìn fún wa lórí ìkànnì yìí. Ẹ jẹ́ n délé iṣẹ́ wọn ká wò ó, ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú gbogbo ẹ̀ kalẹ̀, ká jọ gbọ́ títí dé parí. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀. Ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. Kí gbogbo ìṣòro ìfúnpá gíga, àìróorun sùn kó wá gbígbà. Gbogbo ìdààmú orí fífọ́, ara yíyún yóò dùn gbàgbé pátápátá. Wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. Torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru, hypertension, àìróorun sùn, orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Egbògi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá, ìdọ̀tí ara, ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. Gbogbo mọ́lẹ́kọ̀ọ́ kébù lè sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara ni, tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọrọ̀. A ò ní rí ogun ikú òjijì, a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ, wàhálà wa ò sì ní já sásán láyé o. Ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. Ọ̀kárí láyé. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀, ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. síbẹ̀.
S2 ultimate herbal mixture yìí gangan ni dán tí ń já nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé lura. Ọlọ́fin yẹn ni táìtù àkọ́kọ́ tí àkọ́kọ́ lò lè fẹ́. Ọlọ́fin Oonirisa dẹ̀ ní kì í ṣe Ọlọ́fin nìkan. Bí bàtà sọ pé His Excellency Ọlọ́fin Oonirisa, that is Ooni, ẹni ọ̀wọ̀, the most revered, the most respected, who doubles as an Orisa himself, because ó ní orí ọ̀fẹ́ láti máa bá àwọn baba ńlá irúnmọlẹ̀ sọ̀rọ̀ on behalf of ará Ifẹ̀. So ó darapọ̀, òun ló jẹ́ ọ̀kan nínú ọ̀kanlérinwó irúnmọlẹ̀. Igba irúnmọlẹ̀ làkọ́kọ́, igba lẹ́lẹ́kejì. Ooni, ẹni ọ̀wọ̀ tó jẹ́ òrìṣà fúnra ara ẹ̀, tó lè kojú wọn tán lè jọ sọ̀rọ̀ tí gbogbo wa ò lè rí, òun ni Oonirisa. Ẹ lọ wo Catalan Atlas yìí wọ́n produce kí Odùduwà kó tó jẹ Olúfẹ̀. History Ifẹ̀ mo ti sọ nípa before Christ tí Herodotus tó sọ̀rọ̀ nípa ẹ̀. Nínú àkáǹtì Herodotus give ó sọ wípé tẹ́ bá ti ń lọ létí tẹ́ máa dé àwọn ojú ọ̀nà tó gbòòrò láti wọ Ifẹ̀, ojú ọ̀nà tó gbòòrò. Nǹkan tá a ṣe ń pè ní ìgbòòrò ní ìgbòòrò ọ̀nà wọn tó gbòòrò torí ibi tí ilẹ̀ ti tẹ́jú yàtọ̀ fún bí orí òkè pẹ̀tẹ́lẹ̀ lérí àmọ̀bà Kogi lọ sékìtì eré àbí tí ilẹ̀ ti wá tẹ́jú ni wọ́n ti rí òṣùpá ìjì o ni wọ́n padà wá dúró sí ibi tó gbòòrò là ń pè ní ìgbòòrò èjìgbòòrò mẹ́kùn market ọjà tó wà ní ilẹ̀ tó gbòòrò. So Herodotus wá sọ wípé tẹ́ bá ti ń súnmọ́ Ifẹ̀ gangan ẹ bẹ̀rẹ̀ sí rí ilẹ̀ tó fẹ̀ tó gbòòrò. Níbi tó wá gbòòrò dé ẹ bẹ̀rẹ̀ sí rí cotton plantation, igi òwú lọ́tún igi òwú lósì tí ojú ọ̀nà bọ́lá kọjá láàrin. Ẹ ti máa bẹ̀rẹ̀ sí mọ̀ pé àpẹẹrẹ ti bẹ̀rẹ̀ sí sọ yín pé ẹ ti fẹ́ lọ bá ọba tí ọlá rẹ̀ pọ̀ tó ń control West African communities. Now ṣé nígbà tí àwọn ìlú tí wọ́n gbin igi òwú, Herodotus tó fi yé wa pé igi òwú tí wọ́n gbìn níbi tí civilization wọn ti dé ni wọ́n fi ń hun aṣọ tí wọ́n ń dàbò ara. And just anybody lọ find out the record Herodotus nípa Ifẹ̀. That was 500 BC. Ifẹ̀ had been producing cotton and making clothes as far back as before Christ was born. Ẹni tó bá sọ pé mo parọ́ kò lè, ó lè jọ bí irọ́ lójú wọn nítorí ẹni ibi tí ìmọ̀ èèyàn bá dé náà ló máa mọ̀ mọ́. Bẹ́ẹ̀ kán lọ ṣe ìwádìí, kán lọ wádìí nípa account Herodotus about Ifẹ̀. Kán lọ ṣe ìwádìí nípa Catalan Atlas. Time tí mo sọ yà Portuguese àtàwọn Arabians la sì ń bá, kò tí ì sí nǹkan tó ń jó òyìnbó aláwọ̀ funfun. Tẹ́ ẹ bá lọ ṣe ìwádìí nípa ìwé tí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn Malians, àwọn náà ń pè ní oní ẹlẹ́sìn ìmàle, àwọn Malians tí wọ́n kọ nípa Ifẹ̀ lẹ máa lè rí àṣírí pé ọlá Ọọ̀ni ju bó ṣe wà lónìí lọ nígbà yẹn. Oonirisa ìtumọ̀ ẹnìyẹn o, ẹni ọ̀wọ̀, just like we have His Excellency Ooni, the most revered, torí òun nìkan ló ní ọ̀wọ̀ jù, òun ló ní ọlá jù láàrin gbogbo àwọn ìlú. Tàbí wọ́n sọ pé olúkúlù ìtọ́ Ọọ̀ni, àwọn olúwa, àwọn ìlú yẹn wà ní tán ṣèjọba ní agbègbè wọn tán ní adé lórí, ṣùgbọ́n kò sí kankan nínú wọn tó tó Ọọ̀ni. Òun ló fà tí a fi ń sọ wípé ìlúkélú kì í tó Ọọ̀ni. So kì í ṣe pé bóyá Ọọ̀ni kan wà á máa bàbọ̀ tá a fi máa mọ̀ pé kò sí nǹkan kan tó ń jẹ́ Abore kankan tó ń jẹ́ Ọọ̀ni. Apajẹ́ àti Súnkì labádé Ọọ̀ni. Mo sì ti spẹ́ẹ̀lì Ọọ̀ni fún yín. Ọọ̀ni tí Catalan Atlas
Herodotus àti Catalan Atlas àtàwọn Malians àti àwọn Arabians tí wọ́n recognize tí àwọn Benin gan tún máa ń pè ní Nuhe. A ti gbọ́ orúkọ yìí kó tó di pé Lérè Ọlá ọmọ Òdìdí tá a mọ̀ sí Odùduwà Awẹ̀rírí Jagun kó tó wá di Olúfẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ Olúfẹ̀ ní gbogbo táìmù yẹn. Nígbà tá a bá ń ba lọ ẹ máa mọ ìdí tí Odùduwà fi gbé ara ẹ̀ ní Olúfẹ̀. Aṣáà ti mọ̀ pé Olú òun lẹni tó yọ orí sókè jùlọ. Olúkúlù kan kì í tó Ọ̀ọ̀ni nítorí pé òun ni Olú tó yọ sókè jù. Olú tó wà nínú Ọ̀fin. Ọ̀fin is the general and the most highly respected palace, seat of power ní Ọ̀fin. Olú tó wà ní Ọ̀fin òun ló ga jù. Kò sì sí olú kankan tó tún lè tó olú tó wà ní Ọ̀fin. So Ọlọ́fin, Olú Ọ̀fin là ń pè ní Ọlọ́fin Oonirisa, His Excellency tó ní ọlá jùlọ, ọlọ́lá jùlọ lálẹ́ Ifẹ̀. Kò tí ì sẹ́ni tó gbòòrùn pé nǹkan kan wà tó ti ta ṣebí Lákàngíà ní ń kà ní ìyá Ọ̀rànmíyàn. Àti súnmọ́ àkókò tí Ògúnláàdé di army chief fún Ifẹ̀. Àti súnmọ́ àkókò yẹn rárá, kì í tí kò ń sọ̀rọ̀ 2,000-3,000 years níbi tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. So ìtumọ̀ Ọ̀ọ̀ni nìyẹn. Ọ̀ọ̀ni, ọ̀wọ̀ ni, ọ̀wọ̀, ẹni ọ̀wọ̀, respect, reference, adoration. Just as we have tabafe address the president lẹ́yìn that's why His Excellency President Bola Ahmed Tinubu òun náà ní Ọlọ́fin Oonirisa, the most respected, who doubles as an Òrìṣà. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. So bàbá ṣe ń bá series yìí lọ, this one will be series number 1. Number 1 in the sense that ta ni Ọlọ́fin àkọ́kọ́, òun sì ní Ọ̀rúnfìn ọ̀sìn ìmọ̀lẹ̀ òrìṣà nọ́bùn torí pé òun ní ọlọ́jà. Ìdí nìyẹn gbogbo ẹ lọ sí gbogbo ìlú tí ó copy, kò sí ìlú tí ó adapt system Ifẹ̀. Sábà sọ̀rọ̀ nípa political ibìkan ní military and political seat. No, Ifẹ̀ is the first and forever military, political, economic, industrial, commercial, cultural and spiritual headquarters, where every other town adopted all these systems, including Ọ̀yọ́ Aláàfin. Wọ́n adopt nǹkan tó wà nífẹ̀ẹ́ ni. Tí gbogbo àwọn ìlú yìí kọ́ ló bẹ̀rẹ̀, Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀. In this series a máa mú lẹ́yọkọ̀ọ̀kan. Ìdí tí Ọ̀yọ́ ò fi lè claim pé àwọn làwọn bẹ̀rẹ̀ political structure. Ọ̀yọ́ ò lè claim pé ọ̀dọ̀ wọn ni ìlú ti bẹ̀rẹ̀. Tó bá jẹ́ pé Ọ̀yọ́ ni ìlú lílù ti bẹ̀rẹ̀, èyí ṣe tí àpèlé àti ẹsẹ̀ Ifá tàbí táwọn babaláwo bá fẹ́ kí Ifá pé ẹ la nǹkan fún wa, èyí ṣe tí wọ́n sọ pé làáhàn mi ni bàtà ń dún lóòtú Ifẹ̀. Bàtà ìlú ní bàtà. Ẹsẹ̀ Ifá sọ wípé làáhàn mi o ni bàtà ń dún lóòtú Ifẹ̀. Òòtú Ifẹ̀ àti ìbí àwọn ìlú tí bàtà ti ń làáhàn ènìyàn lóòtú Ifẹ̀. Làáhàn mi ni bàtà ń dún lóòtú Ifẹ̀. 500 BC Ifẹ̀ ti ń hun aṣọ, wọ́n ti ń lo aṣọ. So in the series that we are doing, a máa mú lẹ́yọkọ̀ọ̀kan, but ìtumọ̀ Oonirisa nìyẹn, pronunciation ẹ̀dẹ̀ nìyẹn. Kò bẹ̀rẹ̀ látàyè Odùduwà rárá, ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú the first Ọlọ́fin, ẹni tó ní Ọ̀fin, the owner or the occupant of Ọ̀fin, the highest seat of power. Kì í ṣe power pé wọ́n ń control lásán, àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé, nǹkan agbára tí ènìyàn fi lè di òrìṣà tó fi lè máa bá àwọn irúnmọlẹ̀ sọ̀rọ̀. Òun ló wà ní Ọ̀fin. Ọ̀fin, Olú tó wà ní Ọ̀fin tí kò sí olú tó lè tó mọ́ láyé, òní Olú Ọ̀fin. Olúkúlù ìtọ́wọ̀ ni, ọ̀wọ̀ ni. So èèyàn lè ní táìtù kan méjì mẹ́ta tán fi máa ń pè, tán fi máa ń kì ẹni ọ̀wọ̀ jùlọ. Tá bá fẹ́ pé àwọn bishop lè ní a sọ pé the most reverend bishop so the most reverend, that is ẹni ọ̀wọ̀ jùlọ. The same thing náà ni Ọ̀ọ̀ni, ẹni ọ̀wọ̀ jùlọ tó tún dé òrìṣà. Ẹ ṣé púpọ̀.
òun náà ni ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí àtẹ̀múwá fún yín yẹn ọ̀rọ̀ tí a gbọ́ nípa bí oyè Oonirisa Ọọ̀ni Ilé Ifẹ̀ bó ṣe ń jẹ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ gan àti orúkọ oyè ọba ìlú Ilé Ifẹ̀ ṣáájú kí wọ́n tó máa jẹ́ Oonirisa. mo lérò pé yìí náà ti gbọ́ ìtàwọn mọ̀ ìtàwọn gbọ́ ìtàwọn rí nìyẹn ìwádìí táwọn ṣe ó ní ẹgbọ́n tá a mú wá fún yín yẹn bóyá yìí náà ti wá ṣèwádìí míì tàbẹ́ ti kàwé míì tàbẹ́ ti gbọ́ àrọ́bá míì tó yàtọ̀ sílẹ̀ tá a mú wá fún yín ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá náà lẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn á gbé wá á gbọ́ ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ án bí ó ṣe kọ sẹ́yìn ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì yìí ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára àdẹ́dàá láṣẹ Èdùmàrè